àfáà tí wọ́n jáde yìí so àmọ́ bíi tí wọ́n ti rọ́rọ̀ tí wọ́n ń sọ àdàbíyà kọ́ ni ọ̀ràn wọn kò sì dá wa lójú gangan pé àdàbíyà ni wọ́n àfi tí wọ́n bá jáde tí wọ́n sọ bí tí àwọn ti kéwú gbogbo ibi tí alẹ́ka sí láti pèpè tà láfáà yìí so àmọ́ wọn so tó bá jẹ́ pàdàbíyà náà ni wọ́n kán dà kí wọ́n jáde kí wọ́n tọrọ àpọ̀. bàbá wa àfàgbà Tajir Adabi wọ́n ti parí ètò lẹ̀ ká tó kú òun náà lọ́lọ́wọ́ ni mo ṣẹlẹ̀ dì sí àmọ́ lé lọ́ndẹ̀dì ká tó kú ọlọ́run sì ní jẹ́ máa fi kẹ̀kẹ́ gbé wa kí káwọn kí wá lọ ra kẹ̀kẹ́ ká máa gbé fún wa ọlọ́dà pọ́njọ́ ṣẹlẹ̀ sí wa má jà máa gbélé wòran ta àgbélé ká máa wòran ta gbogbo àlífàtì Adabi ọlọ́run ní jẹ́ lo kẹ̀kẹ́ gbogbo ìran Adabiya tó jẹ́ àlífà mo tó tó sọ ẹlẹ́fẹ́jọ́ mi sùn lé ẹ tó lẹ́fẹ́jọ́ mi sùn nílé ẹ kúkú níṣẹ́ olórí burúkú àgbáyé ni bàbá àlífàtì Adabi ò lo kẹ̀kẹ́ tó fi kú Jackman Abdulwasi babalagege olórí burúkú àgbáyé àfa alájà ọbẹ̀ ta nísìn kọ́tọ́ abẹ́ ta náà ti fi wèrè ọmọ alájà lọ́jà máàkì ẹ olórí ibu ni ẹ àtàwọn tó kọ ẹ ń kéwú olórí ibu kan náà jọ ní gbogbo yín bẹ́ẹ̀ ta tó fi wá ṣe ẹ̀yẹ ọ̀rẹ́ má ṣe ẹ̀yẹ lọ́dọọdún yẹ̀yẹ́ ti gàdí àbò tó ìtàn lára wa tó fi wá ṣe àti ìráyè reply ni mo bẹ páàkì ẹjọ́ ẹ kalẹ̀ Jackman mo bẹ páàkì ọ̀rọ̀ ẹ kalẹ̀ lọ́jọ́ wájú ni èmi ti dàgbà ọ̀jẹ̀ mi ò ráyè máa fẹ́ lẹ́sìn lẹ́ni à Alifatu Adabi ọlọ́mọ akẹ́yìn jáde Anabi ni máa retí ikú báyìí náà sì tí ì wà sàmúyìn tó bá ti wọ 60 years 70 Anabi ni máa retí ikú tó dá mi lójú ní pé Alifatu Adabi kọjá 70 years kí làwọn sọ wọn ò dẹ̀ stroke Alifatu Adabi ò stroke wọn ò ya wèrè kátó kú wọn ò bú àwọn sàbí àná Muhammad tó fi kú wọn ò bú ẹnìkan kanú ayé tó fi kú Ọlọ́run ṣeun wọn wá ní mùsùlùmí wọn tó lọ ní mùsùlùmí ẹ lọ fẹjọ́ mi sùn lẹ́nà ìpè mò ń dárò Alifatu Adabi ẹ tó lọ fẹjọ́ mi sùn nínú ọba gamọ ẹ lọ sí gamọ ẹ lọ fẹjọ́ mi sùn gamọ ẹni lórí bú ni wèrè láfi ń wo wèrè o Jackman wàláì wèrè láfi ń wo wèrè Alifatu Adabi ọlọ́mọ akẹ́yìn kò sọ̀rọ̀ ẹni rẹ ní àlebanujẹ́ torí pé Alifatu Adabi kú àlebanujẹ́ sọtiye ẹni darúgbó kẹtó kú nínú ilé yẹn bẹ́ẹ̀ sì máa darúgbó lọ nìyẹn ọlá Kùránì nàásì ọlá àbáwá alájà àgbà ọlá ná Muhammad ọlá bàbá tó bí bàbá mi ní gamọ ọlá èmi gẹ́gẹ́gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì máa darúgbó nínú ilé yẹn nìyẹn sáwọn alẹ́kọ̀ọ́ rahmatulahi ọjẹ́ Jackman mo ń retí èsì ẹ olólórí burúkú ni ẹ. ìtí ó jẹ́ kẹ́ rí mi ní àárọ̀ yìí òun ni ọ̀rọ̀ kan tó ń sakuléètì káàkiri tí àáfàá kan náà àwọn àáfàá tí wọ́n jáde tí wọ́n sọ àáfàá tí wọ́n jáde yìí so àmọ́ bíi tí wọ́n ti rọ́rọ̀ tí wọ́n ń sọ àdàbíyà kọ́ ni ọ̀ràn wọn kò sì dá wa lójú gangan pé àdàbíyà ni wọ́n àfi tí wọ́n bá jáde tí wọ́n sọ bí tí àwọn ti kéwú gbogbo ibi tí alẹ́ka sí láti pèpè tà láfáà yìí so àmọ́ wọn so tó bá jẹ́ pàdàbíyà náà ni wọ́n kán dà kí wọ́n jáde kí wọ́n tọrọ apology lórí nǹkan tí wọ́n sọ ọ̀rọ̀ náà dá bó ṣe wò lè mọ́ a sì bẹ̀ àwọn ọmọ ya wa ní Markaz àbẹ̀yìn ẹ má ka ọ̀rọ̀ náà kún rárá bó ṣe wò lè mọ́ bàbá wa tí wọ́n kú bàbá gbogbo wa ni wọ́n kọ́lọ́n dákun kó sẹ́rù rẹ̀ mọ́ nínú Islam kọ́lọ́n dákun kó sẹ́rù rẹ̀ mọ́ nínú Ìlọrin kọ́lọ́n jẹ́ kí ọdún jìnnà síra wọn ọlá àti tóbi Ọlọ́run ọlá agbára Ọlọ́run ọlá la hawla wala quwwata illa billah ní àwọn àáfàá tí wọ́n kọ́kọ́ kí wa tí a rí òun ni àáfàá Abdulwasi Jackman kọ́lọ́n bá ṣe dáadáa fún àáfàá àdúpẹ́ o assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.